Praise God. Praise the living Jesus. Praise the living Jesus. Orúkọ mi ni Evangelist Oni. Mo tún wá bá ènìyàn mi nínú Kristi sọ̀rọ̀ ní ọ̀sán yìí lórí ohun tó Olúwa rán mi sẹ́yìn Kristẹni. Àmì ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti sọ fún yín, ṣùgbọ́n tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ṣe sínú YouTube, ẹ lè gbọ́ tí ń sọ pé ẹ̀tẹ̀ yes ẹ̀tẹ̀ lè kọ́ má dàgbọ́ bóyá mo fi ń wá owó ni. Ohun tèmi ń ṣe, ohun tí Olúwa rán mi lèmi ń ṣe. So iṣẹ́ tó Olúwa rán mi sí ẹ̀yin ènìyàn ni mò ń jẹ́ fún yín. Eléyìí tí mo ti jẹ́ tẹ́lẹ̀ fẹ́yìn Kristẹni, àkọ́kọ́ tí màá sọ̀rọ̀ eléyìí pé bí ẹ bá ti rí mẹ́sẹ̀gì yìí, ẹ send ẹ̀ sí àwọn Kristẹni Nàìjíríà kan gbọ́rọ̀ sí ohùn Ọlọ́run. Ìbéèrè wípé ègbé ni fún wòlíì tó ní wí nígbà tó Olúwa kò wí. Ọ̀rọ̀ yìí mo ti sọ tẹ́lẹ̀. Àwọn kan lórílẹ̀‐èdè yìí wọ́n rin ìrìn láti sọ orílẹ̀‐èdè di Islamic country. Wọ́n rin ìrìn yẹn nígbà tó Olúwa fi ran ẹ̀wọ̀n mi, Olúwa fi ìwé kan wọ̀n mí lójú ìran ìwé yẹn, bí ìwé tí àwọn èèyàn rìn kiri tí wọ́n lọ ń gbà bí certificate. Wọ́n fi èdè kéwú Islamic kan fi kọ́ńkọ́ sórí ìwé yẹn bí certificate a máa fún yàn tí yẹn bá ṣe freedom yẹn, bí certificate yẹn ṣe rí bólúwa ṣe fún wọn nìyẹn. Mo bá bi Olúwa kí ni ìtumọ̀ tó fi ń wọ̀n mi yìí? Iwájú Ọlọ́run mo gbà bẹ́ẹ̀, mo bẹ̀rẹ̀ sí gbóhùn Olúwa ní ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta. Ẹ̀yin Kristẹni Nàìjíríà, ẹ̀yin Kristẹni Nàìjíríà, ẹ gbàdúrà kẹ́ má bàa gba àdúrà. Ẹ gbàdúrà kẹ́ má bàa gba àdúrà. Tí n bá sọ, Ọlọ́run yóò bí mi. Bí Olúwa ò bá sọ bẹ́ẹ̀, mi lè sọ fún yín. Ẹ̀ṣẹ̀ ni tí máa sọ tó Olúwa sọ. Bẹ́ẹ̀ bá ti ń receive ọ̀rọ̀ yìí tẹ́ ń rí, ẹ send ẹ̀. Bó ṣe ọjọ́ mẹ́ta ni, ẹ̀yin Kristẹni Nàìjíríà, ẹ gbàdúrà ká ké pe Ọlọ́run. Wọ́n ń gbìmọ̀ ẹ̀ láti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan, láti wipe ẹ̀yin Kristẹni kó lórílẹ̀-èdè yìí. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan nínú àwọn Kristẹni, àwọn èèyàn bíi Thomas alágbàgbọ́, wọ́n pọ̀ nínú yín dáadáa, kò lè ṣẹlẹ̀. Àwọn ipa kejì làwọn èèyàn bíi Júdásì. Ẹ mọ ipa tí Júdásì kó nígbà ayé Jésù, alábẹ̀tẹ́lẹ̀ tó ń gbowó, owó tó ń gbà ó dí wọn lẹ́nu. Ipa àwọn èèyàn tó wà nínú àwọn Kristẹni lákòókò rẹ̀ nìyẹn. Ẹ fi àwọn èèyàn, ẹ fi wọn sílẹ̀. Oníkálùkù ló ní èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tí ó jẹ. Ẹ dìde kẹ́ gbàdúrà, ẹ send message sí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Bó ṣe ọjọ́ mẹ́ta ká filẹ̀ ká gbà gbogbo ìmọ̀ wọn kó di asán lórí Kristẹni lórí Nàìjíríà. Kẹ́ má bàa gbàdúrà bí Olúwa ṣe sọ. Àwọn tọ́kì ṣe tí wọ́n mú jẹ. Bó tẹ̀ jẹ́ pé Ọlọ́run ti ń bẹ̀ sanwó lórí tọ́kì nísìnyí nígbà tí ẹ̀jẹ̀ ń ṣàn lórí Kristẹni ní tọ́kì tán pa wọ́n. Bó jẹ́ pé Ọlọ́run gbẹ̀san lórí àwọn tọ́kì, àwọn kan ni wọ́n pa ń fẹ̀mí wọn kò. Wọ́n fẹ̀mí wọn kò. Olúwa ní kẹ́ gbàdúrà o, kẹ́ má bàa gbàdúrà. Kò sẹ́ni tó yọ ọ́ lẹ́nu àwọn pásítọ̀. Olúwa ní kẹ́ gbàdúrà kẹ́ má bàa gbàdúrà. Ẹ̀yin Kristẹni Nàìjíríà, ẹ gbàdúrà kẹ́ má bàa gbàdúrà. Ẹ gbàdúrà nítorí àwọn ọmọ yín. Kó má di wípé ẹ ò lè gbé Báíbù lọ ṣọ́ọ̀ṣì mọ́. Kó má di pé ẹ ò lè ṣe èsì nínú ìjọ mọ́. Kó má di wípé
wọ́n ń pa ọmọ yín lójú ọ̀nà ìgbà tó ń bọ̀ ní church. Kò má di pé ẹ bẹ̀rẹ̀ sí ń sá kiri. Àwọn kan ti fojú wọn lára yín. Bí irú àkókò báyìí bá ṣẹlẹ̀ tó máa deny Jésù pọ̀pọ̀, wọ́n ti fojú wọn. Àwọn náà wọ́n sọ ohun tí ò ní túmọ̀. Àwọn ni o, ẹ ti rójú wọn. Iṣẹ́ tí mo wá jẹ́ fún yín nìyẹn o. Àlàáfíà fún yín. Jésù Kristi Olúwa wa. Àmín.